òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. pé kí n wá ṣàzíkìrì ìta mọ́ ṣùgbọ́n zíkìrì inú ilé ìyẹn ni ẹni tó ń jẹ́ alul Qur'an ẹni tó ń ka Al-Qur'an ẹni tó ń ṣe àsìkáàrò nínú ilé tó ń bẹ Ọlọ́run ẹni náà lè jẹ́ alásìkìrì tó ń gbogbo ẹni tó bá ti ń jí tó ń kírun tó ń ṣe la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu àsìkáàrò ni ó ń ṣe ẹ̀yìn Ọlọ́run ọba ni ìyàtọ̀ ẹ̀ nìyẹn nínú onísìkìrì ẹlòmíì lè kọrin Ọlọ́run àlàbà àṣírí mi ọ̀la fàtíà oyin mọ́mọ́ orin nìyẹn ní ti Yorùbá ó wà wọn sígbà táwọn nǹkan àzíkímú lè ní Allah 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 Allahu ya Allah ya Habibil Mustafa bí wọ́n ṣe gbọ́rin ti Yorùbá yẹn yé bí mo fi ń dunnú fúnra mi ṣùgbọ́n àsìkáàrù ó máa ń pè ẹ̀mí ni sáàmọ́dù rọ́bì mo pọ̀ lọ́wọ́n ọba mi tọ́ àtàn lẹ́ni tó fi ń tẹ̀lé ọlọ́wọ́n ọba ọ̀tá àbúdán lẹ́ni tó fi ń sin ọlọ́wọ́n ọba ni òní méjì tí mo ń ṣe lẹ́ni tó fi ń sin ọlọ́wọ́n ọba ni sẹ́mi ọba tẹ́rí yẹn ọba tó máa ń gbọ́ ní àdìmú ọba onímọ̀ ni tó mọ gbogbo tí gbogbo yín fẹ́ mọ̀ mutakalimu tí gbogbo yín fẹ́ sọ lẹ́ẹ̀kan ṣo Ọlọ́run bá ń sọ ni so ìyàtọ̀ nìyẹn yàtọ̀ sí pé tọ̀ Ọlọ́run báyìí ìwọ ń fìyẹn wá tó fẹ́ àtẹni tó sọ pé ìwọ náà ni ṣe ti rí pé oníkálukú máa ń ní nǹkan tó fẹ́ ònìyẹn ní àárín yẹn àwọn oníkéwò ní àtọ́bùn àmúlákò ẹni tó bá ti jẹ́ ṣe ẹni ó ti di ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ fún yín ó ti di tí o ti ń ṣe tó ti di ara ẹni yẹn gbogbo tí èèyàn bá ti ń ṣe tó bá ti di wípé èèyàn ń ṣe á jẹ́ pé ó ti jẹ́ nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ fúnra ẹ̀ náà ó ti wà nínú ẹ̀jẹ̀ ni àtọ́bùn àmúlákò ṣùgbọ́n n tó wá jẹ́ kí ó tún wá lékún sí láti máa ṣe nǹkan ẹ̀ òun ni bàbá tó bí mi lọ́mọ rahimahullah bàbá mi wọ́n jẹ́ ọlọ́rẹ púpọ̀ wọ́n jẹ́ ọlọ́rẹ débi wípé a máa wò wọ́n pé ẹni tí ò ní ni wọ́n jẹ́ pé ẹ mọ̀ káwọn èèyàn kàn àwọn ẹni yìí àwọn poor people lè wọ́n ní ṣùgbọ́n lára àti pé wọn ò níyẹn wọ́n á tún fẹ́ dùnyàn nínú ń bẹ̀ látara wọn ni mo ti kọ́ ìyẹn látara nǹkan tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ kémi náà máa mú pé tèmi náà bá dẹ̀ rí báyìí èmi náà máa dùnyàn nú tó bá bá àṣírí mi náà ló ń bò ní nínú bíbá àṣírí mi èmi náà máa ṣe ká sọ pé láti ilé ibi tó ti bí mi ni mo ti bẹ̀rẹ̀ ìṣe yẹn bẹ́ẹ̀. Alhamdulillah láti kékeré mi nígbà tí mo ti dé tó ti ń rí lára mi pé bẹ́ẹ̀ ni ṣe jẹ́ ni náà ni gbogbo àwọn ẹbí mi ti support mi kò wá ṣe pé wọ́n kọ́ support èèyàn wọ́n rí mi bí ẹmọkọ́ máa mọ̀ pé bí ìgbàtẹ́ báńgẹ́lì mọ̀ àwọn ò kí ń rí mi ní ìrí pé olókìkí kan ìmọ́lẹ̀ Al-Qur'ani tí mo ní nínú ilé yẹn tí mo gbé nílẹ̀ náà máa ń rí tí bá ti ń bọ̀ wá bẹ́ẹ̀ náà dẹ̀ náà máa ń ṣe pẹ̀lú mi látìgbà náà ìṣe kan náà tàjọ ń ṣe látìgbà yẹn náà láti jọ ń ṣe dé sí kò sí kan tó yàtọ̀ jù pé inú wọn máa ń dùn wọ́n dẹ̀ máa ń ṣàdúrà fún mi kò sí èèyàn kan àti gbogbo àwọn student wa pátápátá ní ẹni ìwé tí wọ́n ní Darul Hikmah tó bá wà àtàwọn teachers wa everybody wọ́n support Ọlọ́run lára mi nítorí wípé kí bàbá wa tó kú rahimahullah bàbá Látọ̀dá kí wọ́n tó kú ni mo ti jẹ́ irú ọmọ tí mo jẹ́ yìí nínú ilé yẹn ìgbà tó tún wá kú tán tó kú bá lè fò dìde ibi tó wà pé ìwọ ọmọ mi kí ni mo ṣe fún ẹ gan-an tó fi ń ṣe tó báyìí fún mi wọn bá dìde ṣùgbọ́n àìlè dìde wọn yẹn òun náà lọ́lọ́run fi jù wá lọ
òun náà ni èrè tó wá gbélé ayé ṣe máa fi pọ̀ sí tó Ọlọ́run máa fún wọn. So àwọn ẹbí mi mo wà okay, very very okay with them. Àti àléfà wa ẹni tọ́lọ́run fi jẹ olórí wa lẹ́yìn àwọn náà ó possible kò jẹ́ pé wọ́n wà ní àbọ̀ ti jáde tẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ tí gbogbo ẹbí mi àti ilé kí wà anybody máa ń sọ̀rọ̀ kò sẹ́ni tí ò ní fẹ́ wò ó pé Ọlọ́run ò lè jẹ́ káwa kó jà wà lábì ẹ̀ pé wọ́n ti fẹ́ yàn nílé èmi torí pé máa ń jẹ́ni tó máa ń ṣe sílé kí n tó lọ ṣe síta so mi ní problem láàrin alhamdulillah. Gẹ́gẹ́ bí blessing tọ́lọ́ fún mi ẹ̀rẹ̀ tí fi kó parí biribi ní level tó wà báyìí ẹ wọ ọdún mẹ́rin sísìn kí lẹ tún fẹ́ fi ẹ̀bùn mi ṣe. Fáláìmọ̀ kan ló máa sọ̀rọ̀ ọlá kalẹ̀ ṣùgbọ́n fẹ́ni tó bá máa ń orí yóò rò náà ni pé tọ́lọ́run bá lè dákun tó bá jọ tó jẹ́ àdọ́là tó dáa di ọdún mẹ́rin tẹ̀sán tó jẹ́ ká tó kọjá bẹ́ẹ̀ a jẹ́ pé ṣe tá a ṣe lánàá kéré sí tá a máa ṣe sí tó ń bọ̀ ni abẹ́lọ́hùn ọba àdìgẹ́ọ́lá kó jẹ́ ká lè dìgbà náà tá a bá dìgbà náà ẹni tó bá ń ṣe tọ́lọ́run bá gbé fún ṣé pé ọ̀tọ̀ náà fún lọ́lá kò lọ sí right place tó yẹ kó ṣe ọ̀tọ̀ ni pé iPhone ó ń ṣe síbi tó yẹ ká ní kó ṣe sí àbáwọ̀ náà ń gán sọ̀kalẹ̀ àsọ fún ni pé a ní kò ṣe ṣùgbọ́n òun ló kàn ògá àṣẹ ìtọ́lọ́run fóun yìí títọ́lọ́run ni o ṣàmọ́ kí wọ́n má wọ́ tì kọ́ kọ́lọ́ wá ṣe nǹkan yẹn fún ṣàpé tó bá jẹ́ tó orí náà màmú pé ti gọ́tà ló ń wà o wo bí ìgbà tọ́kọ̀ wá fi plywood kan sórí kinní fún yàn ó ti mọ̀ pé kò tíìkì o ó wá adó síbi etí ẹ̀ so òun lọ́rọ́ ti tèmi so always mo máa ń bojú ẹ̀yìn pé má lọ tẹ orí kinní yìí o kó má lọ jábọ̀ o ẹni tó bá máa rò pé etí kinní lòun wà gbogbo gbà àfi kó bẹ Ọlọ́run náà níbi dákun ní tó fóun tó bá ṣì wà lọ́wọ́ òun tó tún jù bẹ́ẹ̀ lọ ọdún mẹ́rin sísè Islam àmọ́ kó òun ní ọmọkàn mọ̀nàrà ló ń jẹ abẹ́lẹ́ ọ̀pọ̀jọ orí bẹ́ẹ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.